káàbọ̀ sórí Àṣeyọrí TV. A kí yín pé ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìwọ tó jẹ́ wípé o ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àṣeyọrí TV. Tètè subscribe kó má bàa miss àwọn ètò wa lórí ìkànnì yìí níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa àwọn sinimá wa lóríṣiríṣi, níbi tí a ti máa ń gbé àwọn sinimá wa yẹ̀wò. Láìpẹ́ láì jìnnà a ó bẹ̀rẹ̀ sí ní ṣe giveaway wa lórí Netflix láti máa fún àwọn èèyàn ní subscription lọ́fẹ̀ẹ́ láti lọ máa wo àwọn sinimá yìí lórí Netflix. Fún àǹfààní ìwọ tó fẹ́ jẹ àǹfààní yìí, ìyẹn Netflix free login, ẹ subscribe sí channel wa láti jẹ àǹfààní yìí nígbà tí a bá gbede. Lọ́jọ́ tòní kí la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? A fẹ́ sọ̀rọ̀ nípa sinimá kan tí gbogbo wa ń retí. Èmi ń retí sinimá yìí, bẹ́ẹ̀ náà ni ìwọ náà ń retí sinimá yìí, tó túmọ̀ sí pé èmi àti ìwọ a fẹ́ jọ wo sinimá yìí ni. In fact gbogbo wa a fẹ́ jọ wo sinimá yìí nítorí pé kíni, a ti wo sinimá yìí lódende, ṣùgbọ́n a wá gbọ́ wípé wọ́n ti ń ṣe series ẹ̀ lọ́wọ́lọ́wọ́, wípé wọ́n ń ṣe series ẹ̀, ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín wípé lọ́jọ́ tòní wọ́n ti parí series náà. Wọ́n ti parí series. Iye sinimá wo gan la ń sọ̀rọ̀ nípa rẹ̀? Sinimá wo la fẹ́ dárúkọ? Òun náà ni Anikulapo Series. Anikulapo Series. Mo láyọ̀ láti sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ ń wò wá, ẹ̀yin olólùfẹ́ Kunle Afolayan tí ẹ fẹ́ wo Anikulapo Series wípé láìpẹ́ láì jìnnà Anikulapo Series yóò bẹ̀rẹ̀ sí ní fi ara hàn ní orí ìkànnì Netflix. Now ẹja sáré sọ̀rọ̀ díẹ̀ nípa sinimá yìí. Gbogbo wa láti wo Anikulapo, ìyẹn Anikulapo gangan kó tó di wípé àwọn Netflix sọ fún ọ̀gá wa, brother wa ìyẹn Kunle Afolayan pé kí wọ́n lọ rí package sinimá náà, kí wọ́n lọ ṣe series ẹ̀ jáde. Now kí là ń retí nínú series? Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú series? Ṣé nǹkan tá a wò nínú Anikulapo gangan náà ló tún náà máa padà ṣe nínú series ni? Àbí báwo ló ṣe fẹ́ jẹ́? A lè ròyìn, ṣùgbọ́n nígbà tí sinimá náà bá jáde, nígbà tó bá jáde, gbogbo wa la máa fojú rí nǹkan tó máa ṣẹlẹ̀ ńbẹ̀. Bóyá wọ́n máa rí package ẹ̀ ni àbí wọ́n máa túmú láti bẹ̀rẹ̀, kò sẹ́ni tó yé. Ṣùgbọ́n ẹ jẹ́ n sáré yan fún yín, sinimá Anikulapo Series ò tí ì jáde báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n fi ń tó wa létí wípé ìjọ̀gbọ̀n, sinimá kan tí wọ́n pè ní ìjọ̀gbọ̀n láti ọwọ́ Kunle Afolayan, ìyẹn ló máa kọ́kọ́ jáde sórí Netflix tí gbogbo wa máa kọ́kọ́ wò, tí a máa kọ́kọ́ fi ṣe ìgbádùn. Ẹ jẹ́ á sọ fún yín wípé Anikulapo Series tá à ń sọ̀rọ̀ nípa yìí, wọ́n ti parí ẹ̀ ní location. Gẹ́gẹ́ bí a ti sọ ní last video wa tá a ṣe wípé àǹtírámọ́tà wà nínú sinimá yìí, wọ́n ti parí sinimá náà. Wọ́n ti parí sinimá náà. Ẹja tẹ̀síwájú lọ́jọ́ tòní lórí ètò wa. Anikulapo Series máa jẹ́ sinimá kan tó máa mì ìlú tìtì, tó máa mì gbogbo àgbáyé tí kì í ṣe orílẹ̀-èdè yìí nìkan. Bẹ́ẹ̀ ni tá a bá ń sọ̀rọ̀ nípa Anikulapo Series yìí, ó máa jẹ́ sinimá kan tó máa mì gbogbo ìlú tìtì nítorí pé gbogbo wa la gbádùn Anikulapo Series 1 àti wípé gbogbo iṣẹ́ tí Kunle Afolayan, ìyẹn àgbà òṣèré oní sinimá àti Netflix yẹn tó ṣe, gbogbo iṣẹ́ tó ń ṣe pátápátá ni gbogbo wa ń gbádùn tí a sì ń kan sáárá sí. So a ti gbàgbọ́ wípé nínú Anikulapo Series wọn ò ní fẹ́ fún wa ní òfo, bó tiẹ̀ jẹ́ wípé àwọn òṣèré titun ẹ máa rí wọn wò nínú sinimá Anikulapo Series. Èyí máa tún fún wa láǹfààní wípé sinimá Anikulapo Series yìí ó máa tíìkì gan, ó máa lágbára gan. Àwọn òṣèré wo ni ká máa retí nínú Anikulapo Series? Àkọ́kọ́ ni àǹtírámọ́tà. Bẹ́ẹ̀ ni àǹtírámọ́tà máa fi ara hàn nínú sinimá Anikulapo Series níbi tí wọ́n ti ṣe ẹbọra. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ẹbọra nínú Anikulapo Series. Òṣèré kejì tí a tún máa retí nínú Anikulapo Series náà ni àgbà òṣèré ni. Àgbà òṣèré ni. Ta ni mò ń pè ní? Gbogbo wa láti mọ̀ Lateef Adédìméjì tí wọ́n ṣiṣẹ́ nínú iṣẹ́ bọ̀dá wa Fẹ́mi Adébáyọ̀. Ẹ mọ̀ Lateef Adédìméjì wípé àgbà òṣèré ni wọ́n, tí wọ́n dẹ̀ ta lẹ́nu gidi gan. Bẹ́ẹ̀ ni bákan náà ẹ máa retí màmá wa Shola sobowale nínú sinimá Anikulapo Series ìyẹn for sure 100% sure ni ẹ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀. King of Boys ni gbogbo èèyàn mọ̀ wọ́n sí, ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ wọ́n dáadáa wọ́n mọ̀ wọ́n sí
Shola sobowale. So ẹja máa retí wọn nínú Anikulapo Series. Kó tó dìgbà tí Anikulapo Series máa jáde, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ make sure wípé ẹ subscribe sí channel yìí kẹ́ má bàa miss àwọn information pàtàkì tá a máa fún yín ní orí ìkànnì yìí. Fún gbogbo ẹ̀yin tí ẹ máa wo Anikulapo Series ṣùgbọ́n tí kò ṣe agbára, a máa ní àǹfààní láti fún yín ní login details láti subscribe fún àwọn kan, bó tiẹ̀ jẹ́ pé èèyàn 5 àbí 10 tá a bá pick nínú àwọn tí ó ń gbádùn wa lórí Àṣeyọrí TV. Tó bá wà lára àwọn tó ń gbádùn wa lórí Àṣeyọrí TV, drop comment ẹ sí abẹ́ fídíò yìí ká lè mọ̀ wípé ó wà lára àwọn tó ń gbádùn wa lórí Àṣeyọrí TV. Láìpẹ́ láì jìnnà, Anikulapo Series máa jáde fún gbogbo wa. Ká tó tẹ̀síwájú láti lọ wo Anikulapo Series 1, ẹ já sọ̀rọ̀ lórí arákùnrin tí Ọlọ́run fún ní ìmọ̀ àti ọpọlọ láti máa gbé iṣẹ́ sinimá yìí jáde. Kí lorúkọ arákùnrin náà? Kunle Afolayan. Kunle Afolayan tí ẹ ń wò lójú máwòrán yìí, ó jẹ́ ẹni tí Ọlọ́run fún ní ìmọ̀ àti òye láti máa gbé àwọn sinimá ńláńlá yìí jáde, tó jẹ́ wípé gbogbo ọmọ Nàìjíríà àti àwọn òyìnbó pátápátá káàkiri àgbáyé ni wọ́n ń gbádùn iṣẹ́ arákùnrin yìí. Ìwádìí fi yé wa wípé arákùnrin yìí lọ sí ìlú òyìnbó, ó lọ kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń gbé sinimá jáde, bí a ṣe ń kọ sinimá, bí a ṣe ń kọ sinimá. Tẹ́lẹ̀ rí, a ó rí wípé sinimá wa ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ, ẹ jẹ́ n sọ ní pé sinimá wa tí ó ń jáde ní sáìdì ilẹ̀ Yorùbá wa, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń wò ó pé àwọn sinimá wo ò nítumọ̀ mọ́ nítorí pé kíni, kí a tó bẹ̀rẹ̀ story àwọn èèyàn ti máa sọ wípé ibi báyìí ló máa parí sí. Ṣùgbọ́n ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, pẹ́pẹ́yẹ ń gbọ́mọ pọ̀ ní Yorùbá industry, nítorí pé àwọn èèyàn wa wọ́n ń kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́, wọ́n ní ìmọ̀ kún ìmọ̀, wọ́n ní ìmọ̀ kún ìmọ̀. Ẹ já wo Fẹ́mi Adébáyọ̀, ẹ wo sinimá méjì tó ń gbé jáde ńláńlá yìí, ẹ rí bí ẹ̀kọ́ ṣe wà nínú ẹ̀, bí ìmọ̀ ṣe wà nínú ẹ̀. Ṣe rí pé àwa Yorùbá, àwa náà ò gbẹ́yìn, bẹ́ẹ̀ sì ni a ò kéré. So à ń fi tó yín létí pé Yorùbá náà ti ṣe kíni, Yorùbá ti gòkè àgbà lágbára Ọlọ́run, a ò ní wálẹ̀. Ẹ̀kọ́ tí arákùnrin yìí lọ kọ́ mọ́ ẹ̀kọ́ ló fún láǹfààní láti máa gbé àwọn sinimá ńláńlá jáde bíi Anikulapo tí gbogbo wa wò tí a sì gbádùn ẹ̀. Ẹ̀kọ́ tó lọ kọ́ mọ́ ẹ̀kọ́ ló fún láǹfààní láti ní ìmọ̀ yìí gidigidi. So a dúpẹ́ lọ́wọ́ arákùnrin yìí fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nínú Yorùbá movie industry. Bákan náà a dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa òṣèré ní Fẹ́mi Adébáyọ̀ fún ipa ribiribi tí wọ́n kó nínú Yorùbá film industry. Lágbára Ọlọ́run wọn ò ní jábọ́. Gbogbo àwa tá à ń gbádùn iṣẹ́ náà, gbogbo àwa tá à ń gbádùn iṣẹ́ Yorùbá tí ó ń jáde lóríṣiríṣi tí à ń fi kọ́mẹ̀ntì ránṣẹ́ sí wa, gbogbo wa náà làkí, a ò ní jábọ́. Ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ìyẹn Àṣeyọrí TV. Ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ fi ìbéèrè yín ránṣẹ́ sí wa. Tẹ́ ẹ bá ní sinimá kan tí ẹ bá fẹ́ ká gbé yẹ̀wò fún yín, tàbí ẹ fẹ́ ká ṣe ìwádìí ìjọ tí ó máa jáde, ẹ drop ẹ lórí comment section. Tàbí ó ní sinimá kan tí ẹ fẹ́ wò lórí Netflix ṣùgbọ́n tí kò sórí ọ̀fẹ́ fún yín, bóyá ẹ ní subscription ni, ẹ jẹ́ ká mọ̀ lórí comment section. A máa provide information bẹ́ẹ̀ ṣe máa wo sinimá náà fún yín. A máa provide information bẹ́ẹ̀ ṣe máa wo login details tẹ́ fi máa wo sinimá yìí, a máa fi fún yín nígbà tí sinimá yìí bá jáde. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé a ti ṣe èyí nígbà tí bọ̀dá wa Fẹ́mi Adébáyọ̀ release sinimá wọn. Ọ̀pọ̀lọpọ̀ login details la ṣe fún àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ subscription la ṣe fún àwọn èèyàn wípé kí wọ́n fi máa jẹ̀gbádùn àwọn iṣẹ́ yìí. Bákan náà nígbà tí Anikulapo Series bá máa jáde, a ó tún gbé ìgbésẹ̀ náà láti fún àwọn ènìyàn ní login details bí wọ́n ṣe máa wo sinimá yìí. A máa subscribe fún ẹnì kọ̀ọ̀kan yín láti lọ ṣe kíni, láti lọ wo iṣẹ́ yìí. Kì í ṣe agbára wa, ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé, ẹ̀yin náà lẹ́ ń support wa nípa bẹ́ẹ̀ ṣe ń bá wa wo fídíò wa, tẹ́ ń like fídíò wa, tẹ́ ń promote fídíò wa, tẹ́ ń share fídíò wa. Òun náà ló jẹ́ kí inú wa máa dùn. Kọ́mẹ̀ntì yín ṣe pàtàkì sí wa lórí ìkànnì yìí láti máa ṣe èyí fún gbogbo ọmọ Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé púpọ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. A tún máa lọ lónìí, a máa bí ọ̀bẹ níbẹ̀ sùn, àtẹ́lẹsẹ̀ tẹ́ rí yẹn òun níbẹ̀ náà wò.
gbogbo ẹni tó bá láò ní délé àwọn gangan láò ní dé bá. Ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ wa lórí Àṣeyọrí TV lónìí. Ẹ já tún pàdé ní ọjọ́ mẹ́jọ fún àkàntún sinimá míì tá tún máa gbé yẹ̀wò. Ẹ ṣé púpọ̀. Ẹ subscribe sórí channel wa kó tó dìgbà náà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó dàbọ̀.